a bá ń joyin bí a bá ń jàdó. Bí a bá ń fi tin ewúrẹ́ jẹ ká o lè. Ká má gbàgbé pé. Ikú pàǹwó pàgbá ó pòrò pàtẹ́ ó pò nímọ̀ tó ń tìmọ̀ ó pò lóye tó ń tòye ọmọ aráyé tó ń ti kìràkìtà ẹ̀sà fáyé tó ń ti wọ̀ ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn tó wá sáyé táyé yóò lè yege pèrègede ní dédédédédédé yìí. Madam Rachel Moradeyoye dépò lọ́dún kan gbáko láyà olùgbàlà. Ọmọ bàbá onígbàmígbàmí ọ̀gànjọ́ nígbàmígbàmí òru ọmọ àrìndó nígbàmígbàmí òkùnkùn okògó kọgàn ọmọ bàbá ìbídò ní fanúwé bàbá Fátọ́jọ́lá. Ọmọ ẹni àrìndé bá gbà tí ò bá gbà tán ikú ní gbárù wọn rán wọn lọ sọ́run àṣàǹtẹ̀. Ìyá aláṣọ lábàjẹsà ọmọ Bánkọ́lé akọ́mọ nífà ojú àlàkọ́lé ògbìgbò kọjú rẹ̀ ṣebí ó wá kọjú omi yálé ọ̀gá. Ọmọ Ọlájùmọ̀kẹ́ ọmọ alómi lọ́gbà abẹ́wẹ́lẹ́ àbìdá sójà bí apẹ̀rẹ̀ ọmọ onípòpò du àjàjà kan. Ilé ayé kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká rántí àtúbọ̀tán káyé tó lọ ọ̀la lè pẹ́ jù ẹ jẹ́ ká kọ́lé ilé aláyọ̀ ká lè rí ibi dé sí ká lè rí léwọ̀ lọ́rùn àrèmábọ̀ ká má bà kábàámọ̀ káyé tó lọ. lómi lọ́gbà bìdí owó ń soloko igi owó ọ̀hún ló soloko bá ti yin. ìyá àjídé ẹja oyè jẹ́pọ̀ gbajúgbajà oníṣòwò nífẹ̀ẹ́ òtólú ọmọ baálẹ̀ lówù kọmíṣánná gbogbo abàjẹ́sà. ìyá mary ọmọwùmí àbúbákà ọmọ kékeré èrò abúnihàn níyàn lápá kásọmọ lápá tó apàdé gbẹrẹgẹdẹ. lamọ lápá èrò lamọ lápá má jẹ́ kápá òjìlẹ̀ ní tèmi má jẹ́ kápá òjìlẹ̀ lápá mi làpálàpá ò lè sòjà pa. pẹ́pẹ́yẹ tí ò mọlẹ̀ tẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ó tẹ́ kò ní pẹ́pẹ́pẹ́ pẹ̀lẹ́pẹ́ ẹlẹ́sẹ̀ rẹ̀ ó pẹ́pẹ́pẹ́ kanlẹ̀ pẹ̀pẹ̀pẹ́ lórí apẹ́. àdáàdà ẹ̀dá tí ń dani láàmú dani lágbo dáná dani sí kòtò gíríwò gbogbo kúrákútà dòpin kò ṣe é pín gbogbo ẹbí abọ́lárin àpò ara fẹ́ra. yèyé Joseph ọmọ ní ìyóyè bádé àyèdúró kì í nífẹ̀ẹ́ òní ẹ̀yẹ bẹ̀rẹ̀ kì í nífẹ̀ẹ́ òyì kò ga kìbẹ̀rẹ̀lẹ̀ kì í nífẹ̀ẹ́ òtólú òní máa kápá ọmọ rẹ̀ mọ ẹ̀rù jẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ òyì. màmá Olúgbénga Awólọ́wọ̀ Oyèdépò aya wọn ní mo dúró ọwọ́ mi ò tó sin mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin mo dùbúlẹ̀ gbogbo ìsìn ló kó sin mi lẹ́nu kọ́rọ́kọ́rọ́. ọmọ ìsìn lójúde ìjọ ìsìn rẹ̀ lójúde ìwòye ìgbàgbọ́ ò sọ pé kí ìsìn má ṣòro ìsìn ó ṣòro lé bàbá wọn. ikú pabiri abiriku ikú pabiri abiri rọrùn ikú ponínúure ó tọ́dún kan gbáko tí Moradeyoye lọ lókè èèpẹ̀. ìyá Dr. Lánrewájú Oyèdépò ilẹ̀kùn mẹ́rìndínlógún lolúfẹ́ kọ̀ọ̀kan tó bá kọ mẹ́sàn-án tinú akọ mẹ́sàn-án òde tí tinú bá ń dẹ́rù bá níwájú ààrẹ ní bá ní í ṣe. afárá nílé oyin àgìyàn ní tàwọn èèrà ìsà ní tòkété sàárè nílé òkú Moradeyoye ọ̀fíìsà òkú ṣẹlẹ̀ fódìdí ọdún kan gbáko. so ti a tán náà nù. lọmọ abú olúfẹ́ ọmọ abẹ́mọ ẹ̀yìn ọmọ akànrìkàndẹ̀ ọmọ akànlẹ̀kẹ̀ kọyùn lẹ́fọ̀n ọmọ ìmáyọwọ́ nífẹ̀ẹ́ ọmọ egbò kìnnìmọ̀dẹ. barista Sunday Ọláìtàn Oyèdépò ìtúyàn lérúkú lọ bá mọdẹ túpọ̀ mú jẹṣu ààrẹ sàmọdé bèjì. ọmọ onímọ̀dé àṣọ ọmọ aláró òjijì ọmọ ẹ̀pà nílé ọ̀rá ọmọ olówó labẹ́ni ọmọ ajírọ̀ tútù lágbẹ̀dẹ ìran bàbá yín ní ìrọ̀wọ́ sílẹ̀ ké èbó tó dé èbó dé tó owó ọ̀hún pọ̀ sí ẹ̀yin lọ́ọ́ máa bògbódì jálẹ̀ lọ́jà ọ̀mù ẹ̀yin lọ́ọ́ máa jíwo gbó lọ́ọ́ fà sun. Moradeyoye ẹ̀yin lọ́ọ́ mọ òbóbìnrin sùn tọmútọmú òbóbìnrin sùn tó ń tòbò díẹ̀ gbé fúkẹ́fúkẹ́. ìyá bàjẹ́sà àtìpó àtàjẹ́lẹ̀ ni mo jẹ́ láyé ọjọ́ wo ni bàbá lókè ó ránṣẹ́ pè mí pé ọmọ darí wálé kó wá jíyìn mo sì lórí ayé tọ́ ọmọkùnrin èmú kètọ́ lọ èjẹ kètọ́ èdò kètọ́ èmú kètọ́ ìyọ́ládùn ní Elizabeth Abraham ará ìrẹsẹ̀ gbẹ̀dọ́gbọ̀n ìkín ìrẹsà bábọ̀ òkun yìí ọmọ bàbá tí ń jẹ́pọ̀ ọmọ bàbá tí ń jóyè èdè òdìmọ́jà lẹ́kàn ọmọ bàbá dúdú etí ìkorò ọmọ kóró nígbó ìkorò ọmọ jù ànígbó ìrọmọdé ìrẹsà bárí ọlẹ́ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ìkín bárí ọlẹ́ ọba tí ń gbọ́ barin kẹ́ńkẹ́ odò òdìmọ́dé ìrẹsà ará ìrẹsà dúdú lẹ́gbọ́n pupa làbúrà ìrẹsà jẹjẹ ẹ̀yìn lẹ gbẹyàn pupa fàlejò pupa lórí ẹni pupa ojú ń tàlejò ojú ti yín ojú ń tọbẹ̀ nínú àwòtán garan. Moradeyoye ẹ̀yìn lọmọ pàlàpàlà bolókùnrùn pàlà bolókùnrùn bá kú tó ẹ̀yìn àjogún ẹ̀mọ́ irinwó
akésólú igbó ẹ̀fọn wú akésólú ọ̀dàn ọgbà lẹ́kọ̀ọ́ akésí bàbá ṣùgbàṣùgbà àjànà òrùkọ akésátọ́kùn ọ̀rọ̀ olóbùrò mọ̀ ti lọ kò séèyàn láwùjọ ẹran ọ̀sánjá ọ̀rúndọ̀pá àfìrìmọ̀jókù ẹnu sàṣọ̀fọ̀ èyí ká ilé ẹ̀rínwó ètò òsínmù èyí dì sáná àtàǹpà kò símù ọwọ́ dì lágbà etí òsínmù orí dàpọ̀ láìgì mùràdé yọ ó di èyí olúwa tó yàn ọpẹ yẹmi ṣèwé gbọlẹ ẹlẹgbẹrún ọpẹ fèmíṣẹ kò ní bìrẹ sà nínú wọlé òtúpọ ní yamọdé lára ẹ̀yin lọmọ ọpẹ mẹ́sàn-án tọ̀ọ̀tọ̀ afẹ́fẹ́ wo méjì ó keje ẹ̀fúùfù lẹ̀lẹ́wé méjì ó karùn márùn tó kù lẹ fi sọmọ aráyé lóore ọ̀kan fọ́ba lówó ìgbàlẹ̀ ọ̀kan fọ́ba lépo tó fi jẹṣu ọ̀kan sẹ́yìn tódùtódù sọ balẹ̀ náà ọ̀kan lé gúdúgbẹ́ ọ̀kan tó kù ló fẹ̀yìn rẹ mọ lẹ́kún nírẹ̀sà onírẹ̀sà gbogbo mọ́dẹ́ nírẹ̀sà olúwa fún mi àtọ́lágbé ọmọ bẹ́sìn bá kú nírẹ̀sà yẹn bọ́ sórí ẹṣin fi bẹ́sìn bẹ́ẹ̀rù ẹṣin lòrìṣà rẹ̀sà múradé yòójú ló dúdú tó wẹ̀ mọ́ fún pupa ìmọ̀ràn àgbọ̀nrín òjò tẹ́kàn ẹ̀sọ́ fọlọ́gìnì kó wá dá tiẹ̀ kárí jẹ́ fọṣẹ yínmíyínmí wẹ̀ mọ́ ta ló jẹ́ fìtọ́ alákànṣebẹ̀ ta ló jẹ́ filẹ̀ kọ̀pọ̀ lọ́sọ́mọ ẹ̀ lọ́rùn rẹ́ṣẹ́lì ó di gbére ó dàrìnà kó dojú àlá ó di tẹ́ni bá ń jọni ó di téèyàn bá ń jọyàn ó di yàrá ìkẹyìn tí ń gbẹ̀yìn ara ẹ̀dá ó di kòtò gìrìwò tí ń wó ní mọ́ kòtò ìgbẹ̀yìn ó di ibi tí kẹ́kẹ́ ti ń pa madam rachel múradé yòòyè dépò máa sùn láyà olùgbàlà. ọjọ́ kan là á wáyé ìgbà kan là á ṣayé bó bá tún dìgbà kan là ó padà sọ́dọ̀ ọlọ́run tó dá wa kò sẹ́ni tí ò ní kú tó kó bàbá ò ní dìgbòrò gbogbo wa la dágbádá ikú gbogbo wa la ó lọ básìkò ikú bá dé kò sẹ́ni tó lè dá a dúró ni mo ṣe ní máa pẹ́ láyé ikú lópin ohun gbogbo. Bá a sì pẹ́ láyé ikú lópin ohun gbogbo. Gbèsè sáàmì gbèsè ló jẹ́ ó ara rẹ̀. Ikú lópin ohun gbogbo láyé yìí. Bá a pẹ́ láyé.